kúlé là ń kára lé o ẹrè wá ní tèrò ọ̀nà àtúntìdé bá a ṣe ń dé àti bọ̀ bá a ṣe ń bọ̀ àwa la mú gbòòrò dùn àtúntìdé Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà àtúntìdé lẹ́ni ìlú Ọ̀rẹ́gun la wà níbi tá a ti ń ṣọdún lọ́wọ́lọ́wọ́ ibi eré eégún Ayélabọ́lá ibẹ̀ la wà lẹ́ni kùtùkù àwù níbi eré eégún Ayélabọ́lá yìí torí eégún yìí pẹ̀lú ọmọ ẹ̀ ló máa ṣeré bákan náà máa rí ìjólẹ́sẹ̀ ìrókò Olúwéré síwájú eégún àárọ̀ tó kọ́kọ́ la òde fún ọ̀hún lẹ́ ń wò yìí ajé eégún àárọ̀ òun lẹ́ ń wo àrà tó ń dá nílùú Ọ̀rẹ́gun yìí àràlẹ̀ ń wò yìí níbi eégún àárọ̀ tí ó kọ́kọ́ jáde ẹ̀rí bí òun pẹ̀lú oníbẹ̀m̀bẹ́ wọ́n sì jọ ń dára àrà oríṣiríṣi lẹ máa rí lénìí. Ọ̀ṣìn ti ìlú Ọ̀rẹ́gun Olúwo gbogbo Ọ̀rẹ́gun lápapọ̀ àwọn ilẹ̀ wò ní kàlẹ̀ yìí àwọn ni ó ní eégún tí ó máa ṣeré lénìí Ọ̀ṣìn ẹ̀kú ọdún o ẹ̀kú ìyèdún ànífẹ́lẹ́ ìdágbére fáyé o. Ajé Ògúngúnnísọ̀ ṣe rí eégún ajé ẹ̀rí gbogbo àrà tó ń dá eégún tó ń jó gidigidi ni tó ń ṣeré ṣe rí pé ajé ni lóòótọ́ àníwájé tì gbogbo ọ̀níwọ́wọ́ tì ajé eégún àárọ̀
òun lẹ̀ ń wo àrà tó ń dá nílùú Ọ̀rẹ́gùn yìí. Ajé Ògúngúnnísọ̀ òun láti wo eré ẹ̀ lóníranran yìí. Lẹ́yìn náà eégún olókàn ìrókò olúwéré. Eégún tìgbàlẹ̀dé ìrókò olúwéré afẹ̀rẹ̀gẹ̀dẹ̀ àwọn. Bàbá ló ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé yìí o. Ṣé ẹ̀ ń wojó lẹ́sẹ̀ ìrókò? Eégún ìrókò yìí la lè pè ní igbákejì olórí eégún ní ìlú Ọ̀rẹ́gùn. Eégún ọ̀sìn ìmọ̀rọ̀jẹ̀. Àwọn ìyá àgbà ọ̀jẹ̀ lẹ́rí tí wọ́n ń jó bọ̀ tí wọ́n ń kọrin láti wá pàdé ìrókò olúwéré yìí. Ẹ jẹ́ ká gbádùn orin lẹ́nu wọn. Ìrókò ló ń fẹsẹ̀ rájó pẹ̀lú àwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí níbi tí wọ́n ti ń dárin fún un lórí ìrànràn. Eégún ju ẹrù ló pọ̀. Ìrókò máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. A ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Lẹ́yìn tí ìrókò fi ẹsẹ̀ rájó tán, ní báyìí ìrókò ó ti fẹ́ kán sílùú láti délé ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ báyìí.
ìrókò olúwéré bàbá ló ń ka ẹsẹ̀ jórìn yìí eégún jó ẹrù ló pọ̀ eégún ńlá tó tóbi tá àyí dó fún ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ à ń lébọ̀ lẹ́yìn jagunlabi ńlára wájú ìrókò olúwéré. ìrókò olúwéré ṣe ń ṣeré lọ tó ń wọ̀lú tó ń délé ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ gbogbo ilé àwọn olóyè ló dé bẹ́ẹ̀ ni wọ́n fún lọ́tí ìrókò ló ń wúre fún ìyá wa yìí. bákan náà màmá náà wúre fún ìrókò padà báwo bá kì fún ni a máa kì fáwọ́ padà. fáǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa Lutas Films and Record International agbẹ́sà ní gbogbo àgbáyé káàfàtà gbogbo àwọn fọ́nrán ọdún egúngún ló níranran gbogbo ẹ̀ sì wá ń ta ó wà nù fọ́nrán VCD tó ń tà wìtìwìtì bákan náà ó wà lórí YouTube channel wa ẹ ṣá subscribe sórí Lutas TVC gbogbo ọdún eégún tẹ́ ẹ bá fẹ́ tìrókò yìí náà ti wà ń bẹ̀ báyìí o gbogbo ọdún eégún ìlú tẹ́ ẹ bá fẹ́ gbogbo ẹ̀ lẹ́ máa bá pàdé ẹ máa bá wa share ẹ̀ kẹ́ ẹ máa like ẹ̀ iná ò ní tánwó yín gbogbo tẹ́ ẹ fi ń ra dátà àbùdí tó lókun àbùdí ní tọlọ́sà ilé olúwẹ̀rí kì í gbẹ àpòyún ò ní gbẹ fowó àwa kọ́ ọlọ́run ni o àwa kọ́ ọlọ́run ni.